Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Tèmídire Device TV àti ẹ̀yin olólùfẹ́ ètò Karunwi. Mo kí yín tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kí yín tológun pé a kú ojúmọ́ a kú ojúmọmọ ní ìgbàkigbà tàbí ní ibikíbi tí ẹ bá kàlẹ̀ sí lọ́jọ́ tòní. Orúkọ tèmi ni Túnjí Àlàmú Ìkòyí Ẹ̀ṣọ́ ni mí, ọmọ Adílẹ̀dógún. Ìṣẹ̀rẹ̀ Ìkòyí ni mí, ọmọ Agbọ̀nyùn Ẹ̀ṣọ́ Òríkúsá, ọmọ Adílẹ̀ Kíkútódé. Èmi lọmọ jagunjagun tó ń jíṣẹ́ ogun fọ́ba. Ṣàlàáfíà ni mo bá yín. Lọ́mọdé lágbà, a kú àsìkò yìí. Olódùmarè á kúkú jẹ́ ká bọ́ nínú wàhálà àti làásìgbò torílẹ̀-èdè Yorùbá tá a ti bára wa báyìí. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin máa gbóhùn mi lórí atẹ́gùn, ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe sórí ìkànnì wa, kí ẹ bá wa gbé lárugẹ, kí ẹ bá wa like kí ẹ sì bá wa love ẹ̀. Ká lè máa láǹfààní láti máa mú àwọn ọ̀tun ìròyìn èyí tó lè ṣe wá láǹfààní, tó lè kọ́ wa lọ́gbọ́n, ká lè máa mú wá fún yín lóòrèkóòrè. Lẹ́ẹ̀kan sí i, mo kí yín káàbọ̀ sórí ètò Karunwi láàárọ̀ yìí. Kí la fẹ́ rí wí, kí la fẹ́ rí sọ lórí ètò lọ́jọ́ tòní? Àwọn àgbà bọ̀ wọ́n ní tí alágbẹ̀dẹ bá ń lu irin lójú kan, ó dájú pé àmì á wà ńbẹ̀. Ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Gúnmi, àwọn ẹlòmíín lè máa pè ní Sheikh Gúnmi, àwọn míín sì lè pè ní Malam Gúnmi, ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ń bí, Ọ̀gbẹ́ni Gúnmi la máa pè é. Kí nìdí? Ìdí ni pé táítù oyè tó jẹ nínú Ìsìláàmù yẹn kò yẹ. Àwọn àáfàá bíi tiẹ̀ ni wọ́n sọ wípé kò yẹ, nítorí pé àwọn àáfàá yẹn nígbàgbọ́ pé téèyàn kan bá jẹ́ mùsùlùmí kò yẹ kó máa ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ apààyàn. Sheikh Gúnmi yìí, ẹgbẹ́ apààyàn òun lòun ń ṣàtìlẹ́yìn fún. Ó sì ti gbàbọ̀dì fún orílẹ̀-èdè Nàìjíríà. Púpọ̀ nínú àwọn tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí àtàwọn tó ti ṣèjọba sẹ́yìn, púpọ̀ nínú wọn pátá ná mọ̀ pé Sheikh Gúnmi ó ti gbàbọ̀dè fórílẹ̀-èdè Nàìjíríà àtàwọn míì pẹ̀lú ẹ̀ lókè ọya lọ́hùn-ún. Sheikh Gúnmi ò lójú àánú rárá. Báwo la ṣe mọ̀ pé Sheikh Gúnmi kò lójú àánú? Kò sí ìlú tí kò lè fogun jà lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Kò dẹ̀ sí ẹni tí kò lè pa lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Kò lójú àánú. Tẹ́ ẹ bá ti rí ẹnìkan tó jẹ́ pé ẹ̀yà ara ẹ̀ pàápàá ó lè ṣekú pa ní ìgbàkigbà tó bá wù ú, tàbí kó dẹ àwọn èèyàn sí wọn kí wọ́n ṣekú pa wọ́n ní ìgbàkigbà tó bá wù wọ́n, ẹ ti mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ kò lójú àánú. Ṣó yẹ kírú ẹni bẹ́ẹ̀ máa bá wa gbé láwùjọ? Rárá, kò yẹ kírú ẹni bẹ́ẹ̀ kó máa bá wa gbé láwùjọ. Ìdí ni pé apààyàn ni. Mo sì mọ̀ pé tó bá jí lọ́jọ́ kan á sọ pé nítorí òun jẹ́ Sheikh, á lọ sí mọ́ṣáláṣí, á lọ gbé àgé, á ṣàlùwàlá, á lóun fẹ́ kírun fún Ọlọ́run Olódùmarè. Ṣọ́lọ́run ló ń kírun fún, ṣọ́lọ́run máa gba ìrun ẹ̀? Nítorí pé apààyàn ni. Ẹ̀rí wá ti fi hàn gbangba báyìí pé Sheikh Gúnmi ó ń ṣiṣẹ́ fún Sultan of Sokoto ni, nítorí pé Fúlàní làwọn méjèèjì àtàwọn tá a gbọ́ orúkọ wọn tó wà lábẹ́lẹ̀ tí wọ́n ń ṣètìlẹ́yìn fún àwọn agbénipa Fúlàní yìí.
Sheikh Gumi àti Sultan of Sokoto àti gbogbo àwọn gómìnà míì lókè ọya tí wọ́n ń ṣètìlẹ́yìn fáwọn agbébọn láti máa pààyàn lápapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Tẹ́ ẹ bá rántí pé bí oṣù mélòó kan sẹ́yìn, àwọn àgbààgbà mùsùlùmí nílẹ̀ Yorùbá níbí wọ́n gbàlejò ọ̀gbẹ́ni Gumi. Kí wá làbárẹ̀ bábọ̀ àlejò tí wọ́n gbà? Gumi tó wá sí ìlú Ìbàdàn tó wá báwọn èèyàn wọ̀nyí ṣe ìpàdé. Kí làbárẹ̀ bábọ̀ ìpàdé wọn? Àbárẹ̀ bábọ̀ ìpàdé wọn náà la ti ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí láti bí oṣù méjì sí àsìkò yìí. Ṣé ẹ mọyì àwọn ọmọléèwé tí wọ́n ti jí gbé? Ṣé ẹ mọyì àwọn olùkọ́ tí wọ́n ti pa? Àwọn tá a gbọ́ lórí atẹ́gùn nìkan là ń mọ̀ o, àmọ́ àwọn wọn nì tí wọn ò tiẹ̀ láǹfààní láti gbé sórí afẹ́fẹ́ dépò pé ọmọ orílẹ̀-èdè Yorùbá wọ́n máa gbọ́ ń pa ẹ̀ rárá. Lẹ́nu ìjẹta yìí ni Gumi fúnra rẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ sínú pépà. Kí nìdí tó fi sọ̀rọ̀ sínú pépà? Ó ti rí i pé ẹni gbágbádìyẹ òtòṣì ó ti gbé ta láròyé. Ó ti rí i pé ilẹ̀ Yorùbá tóun tẹsẹ̀ bọ̀ pẹ̀lú àwọn ẹmẹ̀wà ẹ̀ tí wọ́n já pànìyàn yìí, ó ti wá rí i pé àwa ò gbàgbẹ̀rẹ́. Bó ṣe ń ṣẹlẹ̀ là ń kégbe fáráyé, nǹkan báyìí ló tún ṣẹlẹ̀ o, Gumi ló tún ṣe léyìí o, Gumi ló ṣe tọ̀hún o. Ó ti wá rí i pé kò síbi tóun tiẹ̀ lè sá sí mọ́. Ó wá ka lára débi pé ẹni tọ́lọ́run yàn fún wa pé kó tiẹ̀ sì máa dáàbò bo ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lágbègbè ibi tí igbó bá wà tá a mọ̀ sí Sunday Igboho. Òun ni Gumi ti ń pariwo ẹ̀ báyìí pé kò yẹ kíjọba àpapọ̀ fún láṣẹ láti máa dáàbò bo àwọn igbó wa nílẹ̀ Yorùbá níbí. Ìtorí pé Sunday Igboho ti lọ sí ìpínlẹ̀ Kwara, ó ti lọ gba àwọn èèyàn sílẹ̀, àwọn tí wọ́n jí kó, ó ti lọ gbà wọ́n sílẹ̀, ọmọ àti ìyá. Ó ti gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé Fúlàní. Nǹkan tó ń bí Gumi nínú lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn o. Yàtọ̀ síyẹn, àwọn tí wọ́n jí gbé ní ìlú Ìgbòho, ó ti lọ gbà wọ́n sílẹ̀. Ìdí nìyẹn táwọn Fúlàní ẹgbẹ́ fi ké sí pé Sunday Igboho ti ń da ìgboro rú nílẹ̀ Yorùbá o. Ó wá mú kó bọ́ sórí pépà pé kíjọba Nàìjíríà dá Sunday Igboho lọ́wọ́ kọ́, kó má ṣe ìkọlù sáwọn Fúlàní mọ́. Àwọn tí Fúlàní bá ti jí gbé kó jẹ́ kí Sunday Igboho jẹ́ kí àwọn yẹn kán wà ní abẹ́ àkóso àwọn Fúlàní, kó má lọ gbà wọ́n sílẹ̀ mọ́. Ẹ gbọ́ sọ̀rọ̀ nìyẹn. Ṣé ẹ ti rí mọ̀ pé Gumi àti Sultan of Sokoto tí wọ́n jẹ́ olórí àwọn Fúlàní yìí, àwọn gangan pààyàn ni wọ́n. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yẹn yẹn ọmọ Yorùbá? Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Àfi kó lórí dorí ẹ̀ mú báyìí, torí àmọ́ bí tá à ń rè. Àwọn àgbà bọ̀ wọ́n lómi tó bá mọ níwọ̀n là ń ré lásì. Bá a ṣe ń gbọ́ wàhálà lọ́tùn, bẹ́ẹ̀ náà là ń gbọ́ wàhálà lósì. Ní ọjọ́ Sátidé, òun ni ìròyìn jáde pé àwọn Fúlàní agbénipa yìí, àwọn bádìtì yìí, ń ṣe ni wọ́n lọ ṣèkọlù sí iléèwé kan ní ìlú Kánò, tí wọ́n pa odidi èèyàn 9 níbẹ̀. Irú ìjọba wo òun ló ń ṣètìlẹ́yìn fún Gumi? Ta ni Gumi gbójúlé? Ta ló fẹ̀yìntì tó fi gbójú tó láyà láti máa terrorize odidi orílẹ̀-èdè kan? Láti máa terrorize odidi orílẹ̀-èdè kan tó ń fìyà jẹ àwọn ènìyàn nítorí kíni? Nítorí pé wọ́n fẹ́ kéèyàn wá ṣe ẹ̀sìn wọn. Ṣọ́ràn èèyàn ni, ṣ'Olódùmarè fi mú èèyàn kan tipátipá pé kó máa ṣe ẹ̀sìn ẹnìkejì ni? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà pa ní ìlú Kánò lọ́jọ́ Sátidé. Ẹ wo fídíò
èyí tá a fi mọ̀ pé lóòótọ́ ni ọ̀rọ̀ ẹ ṣẹlẹ̀ lóòótọ́. Ẹ jẹ́ ká wo fídíò náà. Agbébọn apanilẹ́kúnjayé ni wọ́n tún ti ya wọ ìpínlẹ̀ Kaduna ní àwọn agbègbè kọ̀ọ̀kan èyí tí wọ́n ti lọ dẹ́mi àwọn ènìyàn légbodò pàápàá jùlọ àwọn àgbẹ̀ èyí tí wọ́n sì tún jí àwọn èrè oko wọn tó fi mọ́ àwọn ohun ọ̀sìn wọn ni wọ́n jí nígbà tí wọ́n ya bo ilégbèé àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Kaduna. Níbàámu pẹ̀lú ìròyìn èyí tí ó jáde, ìròyìn ọ̀hún jẹ́ kó di mímọ̀ pé wọ́n lọ sí agbègbè kan ní apá àríwá ní ìpínlẹ̀ Kaduna. Níbi bẹ̀ ni wọ́n ti lọ ṣe ìkọlù sí àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún èyí tí ó sì jẹ́ wípé wọ́n lọ sí agbègbè ìlú Kangangi àti Baningwari ní ìpínlẹ̀ Kaduna. Níbi bẹ̀ wọ́n ti lọ ṣe ìkọlù sí àwọn àgbẹ̀ ọ̀hún ní ọjọ́ àbámẹ́ta níbàámu pẹ̀lú àtẹ̀jáde èyí tí ó jẹ jáde ní àná ní ọjọ́ àìkú. Níbi bẹ̀ ni àtẹ̀jáde ọ̀hún ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ènìyàn tí kò dín ní 9 níye ni àwọn agbébọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá ọ̀hún ni wọ́n dẹ̀mí wọn légbodò tó sì tún jí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn sá lọ. Níbàámu pẹ̀lú olórí agbègbè kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kabiru Isiaq, ẹni tí ó wá láti ìjọba ìbílẹ̀ Beningwari ní ìpínlẹ̀ Kaduna, níbẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé ibi tóun wà síbi tí àwọn agbébọn ọ̀hún ti lọ ṣọṣẹ́ ìyẹn abúlé Kangangi ni ó jẹ́ kìlómítà 60, ìyẹn 60 kilometers. Ó jẹ́ kó di mímọ̀ pé nígbà tóun máa fi débi tí àwọn agbébọn ọ̀hún ti ṣọṣẹ́, àwọn ènìyàn tó lé ní 9 ni wọ́n ti dẹ́mi wọn légbodò tí ọ̀pọ̀lọpọ̀ sì ti farapa yánnayànna. Bẹ́ẹ̀ ni wọ́n sì ti jí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn gbé. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn alákatakítí agbébọn apanilẹ́kúnjayé bandit ọ̀hún ni wọ́n wá ṣe ìkọlù látàrí wípé àwọn àgbẹ̀ ọ̀hún ni wọ́n ti kọ́kọ́ pa bandit kan ní ọjọ́ àbámẹ́ta èyí tí ó kọjá. Èyí ló mú kí àwọn bandit ọ̀hún fi wò wípé oró àkọ́dá kò dàbí ti àdágbẹ̀yìn, ló fi mú wọn kí wọ́n ṣe ìkọlù sí ìlú ọ̀hún tó sì gbẹ̀mí lẹ́nu ènìyàn tí wọ́n lé ní 9 níye tó sì jí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn gbé sá lọ èyí tí wọ́n fẹ́ tó 20 níye ní ìlú ọ̀hún. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kaduna, wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn yóò ṣe iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ yìí láti rí i dájú pé wọ́n fojú àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá ọ̀hún láti fi wọ́n hàn dé. Àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá apanilẹ́kúnjayé agbébọn adẹ́mi ènìyàn légbodò ni wọ́n tún ti dáná sun àwọn ilé ẹ̀kọ́ 6 ní agbègbè Dakara ní ìjọba ìbílẹ̀ Bogu ní ìpínlẹ̀ Niger, èyí tí ó ti mú kí ètò ẹ̀kọ́ dagun ní agbègbè ọ̀hún. Níbàámu pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àgbà ní ilé ẹ̀kọ́ Government Day Secondary School tó wà ní Dakara, ìyẹn Zubairu Saliu, ni ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbébọn ọ̀hún ni wọ́n ti ń ya bo agbègbè náà láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn kó tó di wípé wọ́n wá sí ibi tí ó jẹ́ ìjọba ìbílẹ̀ Bogu ní ìpínlẹ̀ Niger tí wọ́n sì wá náà sì sọná sí àwọn ilé ẹ̀kọ́ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ó sì mú kí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún fọ́ndàgbé tó sì dàbàrú ètò ẹ̀kọ́ ní agbègbè ọ̀hún. Níbàámu pẹ̀lú àtẹ̀jáde èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ onídàgbàsókè níjọba ìbílẹ̀ Bogu ní ìpínlẹ̀ Niger, wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn agbébọn ọ̀hún ni wọ́n wá dáná sun àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún tó sì tún jí àwọn akẹ́kọ̀ọ́ gbé. Saliu ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbébọn ọ̀hún ni wọ́n ti ń dá wàhálà sílẹ̀ ní agbègbè Dakara ní ìpínlẹ̀ Niger, èyí tí wọ́n sì ti ń dẹ́mi àwọn ènìyàn légbodò tí wọ́n ti ń jí àwọn ènìyàn gbé kó tó di wípé wọ́n wá sí ìlú ọ̀hún ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ọjọ́ àbámẹ́ta tí wọ́n sì lọ dáná sun ilé ẹ̀kọ́ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ó sì jẹ́ kí ètò ẹ̀kọ́ dagun ní agbègbè ọ̀hún. Wọ́n wá rọ ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó fi mọ́ àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú láti jọ̀ọ́ láti bá wọn jígìrì sí ọ̀rọ̀ àìsí ètò ààbò èyí tí ó ń dá wàhálà sílẹ̀ ní agbègbè Dakara ní ìjọba ìbílẹ̀ Bogu ní ìpínlẹ̀ Niger láti jọ̀wọ́ láti bá wọn wá ojútùú sí ọ̀rọ̀ yìí láti lè fi jẹ́ kí agbègbè ọ̀hún kó jẹ́ ibi ààbò fún àwọn ará ìlú àti àwọn akẹ́kọ̀ọ́, nítorí pé ètò ẹ̀kọ́ ni wọ́n sọ wípé ó jẹ́ kókó kan láti lè fi jẹ́ kí ìdàgbàsókè wà ní àárín ìlú. Ṣùgbọ́n àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá yìí ni wọ́n ti dáná sun ilé ẹ̀kọ́ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ Bogu ní ìpínlẹ̀ Niger. Ṣé ẹ mọ̀ pé àwọn agbẹ̀yìnbẹ́bọjẹ́ ọmọ Yorùbá, àwọn tí wọn ò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wọn, àwọn tó jẹ́ pé ojú ayé ni wọ́n ń ṣe fọ́mọ Yorùbá, wọ́n á láwọn fẹ́ràn ọmọ Yorùbá àmọ́ pé ojú ayé ni wọ́n ń ṣe. Ẹ wo ìgbésẹ̀ tí wọ́n tún gbé lórí ọmọ Adéyẹmọ báyìí, lórí Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ. Ẹ wo ìgbésẹ̀ tí wọ́n tún gbé. Wọ́n ní kí àwọn DSS
pé kí wọ́n lọ gbé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho nítorí kíni? Nítorí pé ó ń ṣàánú àwọn ọmọ Yorùbá, nítorí pé ó fẹ́ gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn Fúlàní. Ìdí rèé tí wọ́n fi sọ wípé kí DSS kó lọ gbé lẹ́ẹ̀kejì. Kí ló ṣe? Kí lọmọ ọlọ́mọ ṣe fún yín? Kí ni bàbá oníbàbá ṣe fún yín? Gbogbo nǹkan tó sì ń ṣẹlẹ̀ yìí lórúkọ pé wọ́n fi allegation kan àwọn mùsùlùmí pé ẹ̀yà ìsìn wọn làwọn tí wọ́n ń pààyàn. Ẹ̀yin tẹ́ ẹ sì wá jẹ́ olórí ìsìn, tẹ́ ẹ gba Gúnmi lálejò, kò tọ́jọ́ tó kò tóṣù lọ títí tí Gúnmi wá bẹ̀ yín wò ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pààyàn nítorí pé ẹ fẹ́ introduce Sharia law. Ẹ fẹ́ introduce Sharia law, èyí tó máa mú olúkúlùkù àwọn tó bá jẹ́ ẹlẹ́sìn míì láti kọwọ́ ọmọ wọn baṣọ kí wọ́n má ṣẹ̀sìn tiwọn mọ́, àfi kọ́ máa ṣẹ̀sìn tiyín. Kí láǹfààní gangan tẹ́yìn gangan tẹ́ ẹ ti ṣe fórílẹ̀-èdè yìí tá a máa fi mọ̀ pé lóòótọ́ ẹ̀sìn yín tó tẹ̀lé? Ẹ wá ní kí wọ́n tún mú ọmọ ọlọ́mọ, bàbá oníbàbá, ọkọ ọlọ́kọ pé kí wọ́n tún mú un kó tún lọ sí ìgbèkùn ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ẹ ṣe rán lọ lákọ̀ọ́kọ́. Irú èèyàn wo lẹ jẹ́ gan-an nílẹ̀ Yorùbá? Irú ìran wo lẹ jẹ́? Ibo níran yín ti ṣẹ̀ wá sórílẹ̀-èdè Yorùbá ń bí tí wọ́n bí yín síbí tán tẹ́ ẹ gbédè Yorùbá tẹ́ ẹ wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní fìtínà àwa ọmọ Yorùbá tòótọ́? Olódùmarè ò ní fún yín ṣe. Olódùmarè kò ní fún yín ṣe. Gbogbo ẹ̀yin ṣèíkì nílẹ̀ Yorùbá ń bìbà tẹ́ ẹ pé Gúnmi wá síbí kí pẹ̀lú àwọn tán jọ wá kán wá fimú fínlẹ̀, tó jẹ́ pé láàrin oṣù mẹ́ta mẹ́rin tó wá ṣe báyìí ṣèpàdé, òun ni wàhálà wá dé sílẹ̀ Yorùbá. Ọlọ́run á mú yín o, torí pé ẹ ti dalẹ̀ Yorùbá, ẹ ti dalẹ̀ ibi tẹ́ ẹ ti ń jẹ tẹ́ ẹ ti ń mu, ẹ ti dalẹ̀ ibi tẹ́ ẹ ń sùn lálàáfíà tẹ́ ẹ ń jí lálàáfíà, táwọn ọmọ yín ṣe nǹkan tó wù wọ́n. Síbẹ̀ ẹni tó máa wá kógun jà wá lórílẹ̀-èdè Yorùbá, òun lẹ wá gbé wá pé ẹ̀yin fẹ́ máa bá ṣèpàdé. Ó dá nígbà tó bá ń ṣe ìpàdé wípé kò ní sí wàhálà, kò ní sí làásìgbò, kí ló wá ṣẹlẹ̀ pé lẹ́yìn tó bá ń ṣèpàdé tán ni wàhálà ṣẹ̀ṣẹ̀ wá ń ṣẹlẹ̀? Àjẹ́ké lánàá ọmọ kú lónìí, ta ni ò mọ̀ pé àjẹ́ àná ló pọmọ jẹ? Ọlọ́run á mú yín fún gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn, torí pé ọmọ àlè Yorùbá ni yín. Ṣé nítorí owó tí wọ́n gbé fún yín bóyá láti Saudi Arabia ní pé kẹ́ máa fi terrorize ilẹ̀ Yorùbá ni? Àbí nítorí kíni? Tẹ́ ẹ bá ń ṣe ẹ̀sìn yín, kò sẹ́ni tó máa dí yín lọ́wọ́. Ẹ má dí àwọn tó kù lọ́wọ́. Torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí alápá méjì òun ló pín sí. Àwọn olóṣèlú ń ṣe tiwọn lọ́tọ̀. Ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí tẹ́ ẹ jẹ́ lórí wọn pàápàá ẹ̀ ń ṣe ti yín lọ́tọ̀. Ìdí tá a fi ka ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá, ẹ̀yin ṣèíkì tẹ́ ẹ̀yin fáìtì Gúnmi wá sí orílẹ̀-èdè Yorùbá, ìdí tá a fi àkíyèsí ni wípé àwọn tí wọ́n ń pààyàn kiri yìí, tí wọ́n ń wé láwàní kiri yìí, tí wọ́n ń mú dà kiri yìí, tí wọ́n ń gbé ìbọn kiri yìí, ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n. Orúkọ mùsùlùmí ni gbogbo wọn ń jẹ́. Àbí látọjọ́ tẹ́ ẹ ti wà ní tí wọ́n ti ń sọ wípé àwọn èèyàn ń jiyàn gbé, wọ́n ń pààyàn, wọ́n ń ṣígun lọ bá wọn kan ní ìletò wọn. Ìgbà wo lẹ ti gbọ́ Olúkáyọ̀dé? Ìgbà wo lẹ ti gbọ́ Babalọ́lá? Ìgbà wo lẹ ti gbọ́ oríṣiríṣi ilẹ̀ Yorùbá, orúkọ ilẹ̀ Yorùbá lára wọn? Kì í ṣe orúkọ mùsùlùmí náà ní gbogbo wọn. Orúkọ mùsùlùmí yìí kẹ̀dẹ̀rẹ̀ ẹ lè rí ìyìn tó ń jẹ́ orúkọ mùsùlùmí ilẹ̀ Yorùbá ń bẹ̀. Àwọn ìlú òkèèrè tí ẹ lọ invite wá, àwọn Haúsá tó wà láàrin wọn àti àwọn Fúlàní tó wà láàrin wọn, àwọn ni. Níbi ọjọ́ mẹ́ta yìí, àwọn làwọn Haúsá kan jáde
tó sọ pé haúsá làwọn o, àwọn ò kì í ṣe fúlàní o, a lè gbà wọ́n gbọ́. Ìdí tá a fi lè gbà wọ́n gbọ́ ni pé láti ọdún 18+ tí àwọn fúlàní tí wọ́n ti migrate wọ ilẹ̀ haúsá, tí wọ́n ti pa wọ́n pakúpa, tí wọ́n ti gbàgbára lọ́wọ́ wọn, ìgbà yẹn ni intermarriage ti wà láàrin wọn. Intermarriage wà láàrin, wọ́n ti fẹ́ra wọn, wọ́n ti jọ rò pọ̀. Ìdí nìyẹn tí Yorùbá fi máa ń pè wọ́n ní haúsá fúlàní, torí kò rọrùn nílẹ̀ haúsá lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí láti dá haúsá tòótọ́ mọ̀ yàtọ̀ sí fúlàní. Intermarriage ti wà ní àárín wọn. Ìdí nìyẹn ló fi jẹ́ pé gbogbo state tó wà ní ilẹ̀ northern side, gbogbo state yẹn pátápátá ẹ lè rí ìdílé tí kì í ṣe ìdílé fúlàní. Kò bá má jẹ́ bẹ́ẹ̀, wọ́n á wá nọsẹ̀ dé Kwara state tó jẹ́ pé Yorùbá ló domino tibẹ̀, wọ́n á tún máa sọ pé àwọn fúlàní ló ní. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí kò ń ṣe nǹkan tó dáa rárá. Kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílùú míì tí nǹkan fi máa bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jó lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, ẹ wá nǹkan ṣe sí i. Ẹ̀yin tọ́lọ́run gbé sí ipò àṣẹ lórílẹ̀ Yorùbá níbí, tẹ́ ẹ jókòó tẹ́tẹ́rẹ́ tí ẹ wá nǹkan ṣe sí i nítorí ipò tẹ́ ẹ dì mú kó bá má bọ́ lọ́wọ́ yín. Yorùbá bọ̀ wọ́n lágbà tí ò kẹhùn sọ̀rọ̀ á kẹtan sáré. Àgbà tí kò kẹhùn sọ̀rọ̀ ó máa kẹtan sáré. Ẹ lọ wo ìlú Gaza ní Palestine. Nígbà tí nǹkan rúgbó bọ̀ tó rúgbó bọ̀, wọn ò tètè pánú ẹ̀. Nígbà tó dé, ìlú wọn dahoro àbí ò dahoro? Àìmọye àwọn prominent people tó wà níbẹ̀ gbogbo wọn ti kú tán. Àìmọye àgbààgbà wọn ló ti kú tán. 20 ọdún lè ní, 40 ọdún lè ní, nǹkan tó bàjẹ́ nílùú wọn, wọn ò lè túnṣe mọ́. Nígbà tí ìlú ti ilẹ̀ Yorùbá yìí náà tó bá dé, a gbàdúrà pé kó dé, ṣùgbọ́n tó bá dé, ẹ̀yin gan máa fara gbá ń bẹ̀. Gbogbo ẹ̀yin alẹ́nulọ́rọ̀ tó jẹ́ pé ẹ lè sọ òótọ́ nítorí ipò tẹ́ dì mú, ẹ máa fara gbá ń bẹ̀. Ọ̀rọ̀ kan ẹ̀yin ọmọ Òkè Ògùn, precisely ẹ̀yin ọmọ Ṣakí. Ẹ̀yin ọmọ Ṣakí, Àgọ́ Àrẹ ni o, Ṣakí ni o, Òkèhò ni, ọ̀rọ̀ kàn yín. Yorùbá bọ̀ wọ́n lójú lalákàn fi ṣọ́rí. Àwọn kan ní ìlú Ṣakí báyìí, àwọn kan ní ìlú Ṣakí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti fẹ́ gbàbọ̀dè fún ìlú Ṣakí. A mọ̀ bóyá ọba wọn mọ̀ ń pa tàbí kò mọ̀, ọ̀kẹ́rẹ́ ti Ṣakí. Àtàwọn àgbààgbà míì ní ìlú Ṣakí, wọ́n ti fẹ́ gbàbọ̀dè fún ìlú Ṣakí báyìí. Wọ́n ti fẹ́ kógun wá jà wọ́n. Mo sì mọ̀ pé àwọn ọmọ àlè Nàìjíríà, àwọn ọmọ àlè Yorùbá kan máa pẹ̀lú àwọn tí wọ́n ń gbèrò yẹn, tí wọ́n fẹ́ ṣe nǹkan yẹn. Kí ni wọ́n fẹ́ ṣe? Fídíò kan ti jáde tó fi hàn yín pé àwọn àgbààgbà Ṣakí kan, àwọn olè, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn onímọ̀tara ẹni nìkan, wọ́n ti fẹ́ kó àwọn Fúlàní darandaran tán fẹ́ wá ta màálù, wọ́n ti fẹ́ dá wọn padà sí ìlú Ṣakí báyìí. A sì gbọ́ròyìn pé wọ́n ti wà ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó nídìí tí wọ́n fi lé wọn kúrò. Àmọ́ nísìnyí wọ́n ti fẹ́ dá Kárà, ìyẹn ni ọjà àwọn Fúlàní, wọ́n ti fẹ́ dá padà sí ìlú Ṣakí báyìí. Àwọn ọmọ ìlú Ṣakí wá ń pariwo pé àwọn ò fẹ́ o, àwọn ò fẹ́ o, àwọn ò fẹ́, àwọn ò fẹ́ Kárà market nílùú Ṣakí mọ́. Ìpakúpa tí wọ́n ń pa àwọn ó ti tó gẹ́ẹ́. Àwọn ò fẹ́ ọjà Kárà ní Ṣakí mọ́. Kí ni ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀? Wọ́n ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n ní Fúlàní kan àtàwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n lọ jí àwọn kan gbé. Alára àwọn tí wọ́n jí gbé yẹn, orí wa kó yọ. Ó wá lọ sí ọjà kan nílùú Ṣakí ńbẹ̀. Ó wá rí kan lára àwọn Fúlàní tó wá jí wọn gbé. Kí ló fi dá mọ̀? Ó rí i pé ìka ẹsẹ̀ ẹ̀ kan gé. Ló wá fi sọ pé òun mọ ẹni yìí, òun mojú ẹ̀. Ó wà lára àwọn tó wá jí àwọn gbé níjọ́ yẹn lọ́hùn.
àwọn ìtàn yẹn ni wọ́n ń sọ kiri nígboro Ṣakí báyìí pé àwọn ò fẹ́ ọjà kárà mọ́. Táwọn bá fẹ́ máa lọ ra màálù, àwọn á máa lọ sí ìlú òdì kejì náà láti máa lọ ra màálù. Àwọn ò fẹ́ káwọn Fúlàní kí wọ́n wá dá ọjà kárà padà sí ọ̀dọ̀ àwọn nítorí pé ó léwu fáwọn lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyẹn tí wọ́n fi ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ará Ṣakí báyìí, ìyẹn àwọn lọ́balọ́ba, àwọn ìjòyè, àwọn ọmọ ìlú Ṣakí ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá wọn dáwọ́ àwọn tó fẹ́ gbé ọjà kárà wá sí Ṣakí, kẹ́ ẹ bá wọn dá ọwọ́ wọn dúró kí wọ́n má lè gbé wá. Àwọn ò fáwọn Fúlàní lọ́dọ̀ àwọn mọ́ torí pé ajínigbé agbénipa ni wọ́n. Àpò oṣù tuntun ní 1st of July 2026, Adekunle Olúwa come the convener of Ṣakí First. We'll bring important issue kan tó fẹ́ kájọ iron out, kájọ wò for our. Are we getting it right? We are getting it wrong. I have a first class information that wọ́n fẹ́ dá kárà padà wá sí Ṣakí. Kí wọ́n pè kárà níbi tí àyè tó fi sílẹ̀ fún àwọn tó ń ta màálù. Basically, àwọn tó jẹ́ àwọn Fúlàní àtàwọn ọ̀dọ́ because of my was in màálù, everywhere land sí ní àdúgbò ìgbìmọ̀ nígbà yìí. And kárà jẹ́ nǹkan tí Ṣakí ti nígbà kan rí. Ibẹ̀ náà sọ di complex yẹn nínú Ṣàngó bẹ̀rẹ̀. Tó yẹ pé àwọn ìwádìí ṣe dáadáa ń bẹ̀. Èyí tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ business níyàwó lọ sílẹ̀. Lẹ́yìn kí ló tún kárà Ṣakí gan? Kí ló tún kárà Ṣakí? Kí ló tún kárà Ṣakí ni pé ẹni wo ya 2000 and early of 1998, 1999 to 2000. The issue of this Fulani town yẹn ṣe express in Nigeria and say Ṣakí. Nínú oko wọn lọ pa àwọn èèyàn wa, wọ́n bá àwọn èèyàn wa sọ, wọ́n ṣe wọ́n léṣe, wọ́n ṣe gbá. Kíni pé Dr. Ṣakí ò kì í gbá bọ̀gẹ̀ àbí kó sàtẹ̀ ìdánilẹ́tì. Wọ́n kọ̀ fún wọn. So one gets too hard for them to stay. Ìgbà tí ń sọ̀rọ̀ yẹn sì, àwọn community kan sì ní táwọn Ṣakí sí wà àbáwọn Fúlàní sí wà ń bẹ̀rẹ̀ tó ń gbígbà àlàáfíà wọn bẹ̀rẹ̀. So they have to leave. Wọ́n ọjà yẹn mọ́. Wọ́n là ẹ̀ṣẹ̀ tí mo kí ń gbà yẹn. Kò tí ì sọ gbogbo pé à ń jíyàn gbé àṣẹ kìíní kan sí. Ojú Fúlàní ò là ń gbà yẹn. There was a time táwa ṣe kìíní tó yẹ pé tí wọ́n bá kiri àwọn nǹkan wá, tó bá kí Fúlàní wọlé pẹ̀lú wọlé. They don't kọjá yàrá wọn. So as time goes on, so wọ́n kúrò Ṣakí and they moved that car to Ilesha Abariba. The Ilesha Abariba is a Barutin local government in Kwara State. They were so happy. They are only come Kwara and don't mind revenue olóòótọ́ and they are doing fine lórí ẹ̀. Ọjà Monday and Thursday wọn ní Barutin, wow, people are now enjoying. So then kẹ́tọ́ mọ̀ káyà àti kọ́wà ní Kwara àbí ọkọ̀ wàhálà ní Abẹ́òkúta tẹ́lẹ̀ ẹ̀lẹ́à ní Ogun State nítorí pé wọ́n padà wá sísàlẹ̀ wá ń bì wọ́n súnmọ́ nínú Ṣakí náà ni tí ìbá ti ń dàgbà sí bẹ̀rẹ̀ sí lẹ́rẹ́ kára náà wọ́n fẹ́ kára rántí ìgbà kan ṣe rántí ìgbà tí General Muhammadu Buhari wà ní president in Nigeria as an elected democratic president ní ìṣọ̀gbà tó jẹ́ olóògùn gbà yàn wọ́n fẹ́ gbé kílẹ̀ kan àgbà tó ń pè ní Rúgà ni pé ó fẹ́ gbé àyè kọ̀ọ̀kan fún àwọn Fúlàní ní ìlú kọ̀ọ̀kan tí wọ́n máa ṣètò fún tó ti máa ṣe tó máa ní open grazing ní tí wọ́n máa ṣe màálù tó máa ní káàkiri láwọn à ń ṣe àyèmọ́ tó láti wá lè máa wọ́n tó infiltrate láti ìlú mi láti wá dá wàhálà lọ. And people said no. I am one of the people that said no. Wọ́n àjọ sọ pé ẹ fẹ́ fún wọn lẹ̀ wọ́n fún wọn lẹ̀ tán sí máa ń sìn wọ́n dọ̀kọ́ máa ló wọ́n làwọn nílẹ̀ wọ́n máa claim in the next 100 years. Our generation we are not bastards. So àwọn ọ̀nà ọ̀gbà. So gbogbo ní kálíṣẹ́ ló ń fa gbogbo wàhálà tó ń ṣe yẹn sìn. Náà bá tu ọ̀rọ̀ Kwara àti ọ̀rọ̀ Kárà ní Ṣakí. Ní Kárà kí ni bẹ́ẹ̀ tètè Kwara fún wa Kárà fún wa nígbà táwa dé nígbà fún wa nígbà yìí. Kí ni Ṣakí gé ìlú Kárà? Nígbà tá a ní Kárà, ok, kí ni wọ́n fọwọ́ Kárà ṣe? Ìgbà tó ń tán sí ìgbà ṣe kòkó, àyẹ̀kẹ́ tó fọwọ́ kòkó ṣe. Láti kòkó wa, University of Ibadan, ìyá àkọ́kọ́ ẹgbẹ́ ìgbẹ́ universities and the like. Kí ni wọ́n fọwọ́ Kárà ṣe? Ìjà àgbègbè àkàlẹ̀ ojú òsì lànà. Àwọn tó ní Kárà ń sè ní àgọ́ àìkáwà náà express ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Láì mú iye ìgbà ní àwọn èèyàn lọ àwọn ajínigbé máa wá tí wọ́n á dẹ̀ rí trace ní kíní àwọn àgọ́ rẹ̀. There is a case recently
ìgbà táwọn kan lọ jíyàn gbé nígbà tí the next ọjà kára débẹ̀ ní àgọ́ àrẹ mi àgọ́ àrẹ jẹ́ ìlú tó wà ní ti Ṣakí wọ́n rí i pé Fúlàní tí ó já wọn gbé ló wá lọ́jà yìí náà torí Fúlàní ìkọ́mọ̀ ẹ̀ka ẹ̀ka tí ó ti gé ó di ìṣù fún ọmọ ẹ̀gbà yẹn and ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ègé báyìí náà ègé owó kára tó ń jẹnẹrétì pẹ̀lú tó jẹnẹrétì ní àgọ́ àrẹ kí ló fi dà tí kí ló ń kọ ẹ̀ tí ní ṣàbàǹbá kí ló fi dà bẹ́ẹ̀. There's nothing they are adding to the economy, adding to the growth of the town. So àwọn péréte ló máa jẹ owó bẹ́ẹ̀, àwọn ìlú máa ṣàkóbá fún. In this time of insensitive, this time of insecurity, ẹ̀rọ wà insensitive, lórí ọ̀rọ̀ kan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀sìn. Tí wọ́n ti dá kára ẹ̀ sílẹ̀, àwọn púpọ̀ wọn alábẹ́ náà ti máa wọlé tó máa ń gbé wá sí wọn àwọn kan ní àwọn fẹ́ wá ta ẹran ni. So tó máa dé, wọ́n ní àwọn fẹ́ wá gba àwọn púpọ̀ wọn wá gbà kan lọ, wọ́n ní àwọn fẹ́ ta ẹran ni. Máa fún wọn chance ẹni wọn pé ẹ ń ṣàkíyèsí mọ̀ pé àwọn fífi nílò àwọn gan seriously jọ àwọn ti tọ̀hún yẹn lọ. Mo remember nígbà tí wọ́n wà bẹ̀rẹ̀ láyé Amadésínà tí Muhammadu Buhari wá bá wọn gbà yẹn pé àwọn èèyàn wá ń pa àwọn èèyàn wọn ọ̀sán tẹ̀lé ẹ̀dá tí wọ́n wà nínú newspapers pẹ̀lú ìyẹn newspaper and companies. Now nítorí kọ́bọ̀ bíi táwọn péréte kẹfẹ́ máa jẹ tí mi ti mọ̀ ń kọ́ wọn wọ́n fẹ́ dá káràkárà ẹ̀ Ṣakí nígbà tí àwọn èèyàn tó láti send àpòpì lọ wọ́n fẹ́ invite Fúlàní wá Ṣakí fún wa. Mo tún wọ kí ni yẹn some people are warning me má sọ ọ́ lè consume ẹ o kìnìkan wọ́n ní kìnìkan wọ́n lágbára wọ́n ṣe ojú ẹ̀ tí àwọn bá lọ àwọn kan tó máa dìde máa ń sọ ọ́sẹ́ it's not about me it's about the generation to come and cast off tó wá jẹ́ òdodo wàrà mẹ́sì. The state government should please look into it. Ọjà fún fẹ́ẹ́ fọ́nà lọ́kọ́ náà àwọn sójà ló distract wọn kò dé pọ̀ ṣe ó ní kọ́ lọ tàwé alọ́lọ́tọ̀dọ̀ local government chairman àti kọ́ lọ tàwé lọ́ọ̀ kábíyèsí. Are you going to give them that away, the chairman and the kábíyèsí? I think this is a very bad move. I think this will cost us. I guess tí a bá ṣe eléyìí máa dárúkọ next àwọn àti fídíò àwọn tó wà mẹ́tò wọ́n fẹ́ jẹjẹ kú yẹn ìmọ̀ dárúkọ lẹ́ẹ̀kan kẹ́kọ̀ọ́ tó àwọn tó fẹ́ put life àwọn èèyàn wa at risk ní Ṣakí ní tó wà máa jí wa gbé tí wọ́n ti dá ẹ̀rọ ẹ̀yọ̀ kan ilé ọ̀la ń lọ straight. So you wanted to put our life at risk. Àwọn náà ní mẹ́rin láti put orúkọ sí media láti put our life and family into risk again. So before then, ẹ jẹ́ kí ogun wa ká kọ́ fò ká work as a team ká lọ fight the insecurity tí tó ń fèsì wáyé. Èyí pẹ́ẹ́tẹ́ káwọn kan máa ń ṣe wàhálà láwọn kan torí kó fẹ́ jẹ náà kan náà ibi tí wọ́n mọ̀ lọ tilẹ̀ fáwọn Fúlàní láti tó ń sún wa mú báyìí. It just has to be wise. We are Nigerians, fine. But most of our parents yẹn mọ̀ sọ ìsáàbà Nàìjíríà láti Niger láti àdọ́sọ́rí láti Burkina Faso láti Mali ó tún máa ń da ẹran wá sí àyẹ̀wò àbíbáyìí. We have to be very very wise in our dealings. Ṣakí o ìtura mélòó tó máa agree kí wọ́n ṣe kára yẹn tí nítorí náírà kan náà bí táwọn kan pẹ́ẹ́tẹ́ tó máa jẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi dá wà láàmì ilẹ̀ báyìí. I believe we are going to work towards that. Help us to share and say no to Kwara in Ṣakí and no to Kara in Ṣakí and share in this debate of video. Thank you so much. The convener of Ṣakí video. Àwọn mission èyí tí Gúnmi tó gbé wá sí orílẹ̀-èdè Yorùbá níbi oṣù mélòó kan sẹ́yìn nìyẹn. Ẹ̀yin tẹ̀dẹ̀ jágbàgbà mùsùlùmí ìṣẹ̀lẹ̀ gbẹ́sìn rù ẹ̀ fura ẹ̀ mọ̀ pé èṣù ló wọlé tọ̀ yín wá inú yín ń dùn gan nípa ẹ fẹ́ gbé ṣẹ̀ríà ẹ fẹ́ gbé lárugẹ inú yín ń dùn tó kò yà mí lẹ́nu fún yín kò yà mí lẹ́nu fún yín tẹ́ ẹ bá lọ ka ìwé ìtàn lárúbáwá dáadáa tẹ́ ẹ bá lọ ka ìwé ìtàn lárúbáwá nígbà tí ànábì fúnra rẹ̀ nígbà tó kú ẹni nígbà tán fẹ́ gba ipò ẹ̀ táwọn kan sọ wípé ara àrọmọdọ́mọ ànábì ló yẹ kó máa jẹ àléfà táwọn kan sọ wípé ńṣe ló yẹ káwọn máa dìbò yan àléfà ẹ lọ bèrè nínú ìwé ìtàn àwọn Arab iye thousands àwọn èèyàn tó kú nítorí pé afẹ́jà àléfà ìyẹn ni ẹni tó máa rọ́pò ànábì ẹ lọ ka ìwé ìtàn lárúbáwá kẹ́ wá wo iye àwọn èèyàn tó kú tá a bá kàn pẹ́ ọ̀rọ̀ sọ tá a fẹ́ sọ jáde àwọn tó dẹ̀ ń sọ wọ́n ń sọ ṣùgbọ́n àwọn kan ò lè sọ ìdí tí wọ́n fi lè sọ ni pé ìtorí àwọn mùsùlùmí tó yí wa ká tán dẹ̀ jẹ́ oníwà rere sí wa kò kí ń jẹ́ ká lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ àwọn àṣà àgbáyé lọ́hùn-ún
tí wọ́n ti ṣe ní ilẹ̀ lárúbáwá lọ́hùn òun lẹ́yìn náà fẹ́ gbé wá síbí báyìí kẹ́ẹ̀kan máa pa àwọn èèyàn pakúpa lórúkọ ẹ̀sìn, kẹ́ẹ̀ máa pa àwọn èèyàn pakúpa. Nínú ìròyìn a gbọ́ pé Gumi pàápàá kò tó wọlé Saudi mọ́, àwa mọ̀dí tíjọba orílẹ̀-èdè gangan tí wọ́n lè fi dá sẹ̀ríà fún, tí wọ́n lè fi dá lọ́wọ́ kọ́. Ẹ jọ̀ọ́, gbogbo wàhálà yìí ti ń sú wa, ó ti tó gẹ́. Àwọn ọmọ tí wọ́n jí gbé lọ wọn ò lè rí wọn kó wọn padà. Bẹ́ẹ̀ náà tún ṣọṣẹ́ káàkiri. Ti Kánò tí wọ́n sì ṣe níjẹta sí jẹrin ó sì wà ń bẹ̀. Ó dáa, ṣé ẹni tó múná tó fi jú ara ẹ̀, tó mọ̀ọ́mọ̀ rọ́jú tó múná tó fi jú ara ẹ̀, ẹ jọ̀ọ́ ṣé kò ní rọrùn fún láti lọ fi jú ẹlòmíì? Ṣó máa káàánú ẹni tó fẹ́ fi náà yẹn jó? Nígbà tí Gumi gba àwọn Fúlàní láàyè, àwọn báńdíìtì láàyè ń pé kí wọ́n máa lọ pa èèyàn wọn nílẹ̀ Haúsá, mélòó wá ní tàwa Yorùbá níbí? Ṣé kò ní pa wá tán? Ṣé kò ní pa wá tán? Ọlọ́run ò dẹ̀ ní fún ṣe. Ọlọ́run kò ní ṣe kí ni? Kò ní fún ṣe. Díẹ̀ ló kù. Gẹ́gẹ́ bí ìròyìn tá gbọ́, díẹ̀ ló kù. Oníkálukú máa wà láyé ẹ̀. Oníkálukú a máa wà láyé ara wa. Ìròyìn ti gbé jáde pé President Tinubu ti pín orílẹ̀-èdè Nàìjíríà yìí sọ́nà 6. Bó tilẹ̀ jẹ́ pé abẹ́ umbrella Nàìjíríà náà la ṣe máa wà, ṣùgbọ́n ọ̀nà tó gbégbà gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n lóye ó máa jẹ́ kó rọrùn fún wa kójú wa káramọ́. Kójú wa káramọ́, ó ti pín sọ́nà 6, 6 regions òun ló pín wa mọ́, òun ló pín sí. Gbogbo ẹ̀yin alákatakítí tẹ́ wà nípínlẹ̀ Kwara ẹ̀ Fúlàní ni o, kì í ṣe Fúlàní o, Fúlàní ni kì í ṣe Yorùbá. Wọ́n ti ka Kwara, wọ́n ti kà mára ara Yorùbá báyìí, ó ti di Odò Ọya State. Ó ti di Odò Ọya State. Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ ọ̀rẹ́ Fúlàní ní orílẹ̀-èdè Yorùbá tẹ́ ń gbé Gumi wọlé, nígbà tí October bá dé ojú yín á já. Tóró máa bẹ̀rẹ̀ láti oṣù October ọdún tá a wà yìí 2026 yìí, region kọ̀ọ̀kan máa lọ láyé ọ̀tọ̀ títí ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi orúkọ Nàìjíríà tẹ́ fi ń jalè, tẹ́ ẹ fẹ́ ká kúrò lábẹ́ Nàìjíríà, ojú yín máa já, àṣírí yín máa tú. Ẹ jẹ́ kó di October, àṣírí yín á tú. Ẹ ranjú mọ́ epo elépo, epo tó wà ní South, epo tó wà ní South East, ẹ ranjú mọ́ àbí? Torí bẹ́ẹ̀ lẹ ti ń jalè. Nísìnyí gbogbo property wọn máa padà sọ́wọ́ wọn báyìí. Gbogbo property wọn á padà sọ́wọ́ wọn. Federal government ò ní láṣẹ lórí ẹ̀ mọ́. Àwọn náà máa fún federal government níye tán bá jọ fàdéhùn sí. Ẹ ní rólé epo jà mọ́. Tán bá tiẹ̀ fẹ́ jalè epo, ajá àwọn tán jọ wà region wọn lọ́hùn. Àwa tá a wà ní South West ń bí báyìí, àwa ní Ògùn, Oǹdó, Lagos, Èkìtì, Ọ̀ṣun, Ọ̀yọ́ àti Odò Ọya State. New state tán pín mọ́ wa nìyẹn. Ṣé bí kòkó la fi ń ṣọrọ̀ ajé tẹ́lẹ̀ àbí kí la fi ń ṣọrọ̀ ajé? Kòkó la fi ń ṣe ọrọ̀ ajé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kòkó, obì, kọfí, òun làwọn baba ńlá wa ń gbìn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Owó ẹ̀ ni wọ́n fi kọ́ cocoa house. Nígbà tẹ́yìn ọmọ àlè Yorùbá dàgbà tán, òun lẹ yí. Òun lẹ sọ di federal government títí cocoa house fi di nǹkan tó dà lónìí. Púpọ̀ nínú àwọn tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà wọn ò tí ì kú o. Wọn ò tí ì kú. Ìmí tiẹ̀ sọ pé Nàìjíríà yìí ò ní pín àfi tóun bá kú, torí pé òun ti fi ẹ̀jẹ̀ òun ti fi sacrifice fún orílẹ̀-èdè Nàìjíríà. Nílẹ̀ Yorùbá wọ́n máa ń sọ̀rọ̀ kan. Wọ́n á sọ pé tá a bá kí òjé bo olóòṣà lọ́wọ́, wọ́n ní tí kò bá ṣe gé kí náà máa ṣe sí, bí ò bá ṣe bọ́ wọ́n náà máa gé.
ẹni tó sọ pé wọn ò ní pín nàìjíríà lójú òun ṣé bí wọ́n lè pín lẹ́yìn ẹ̀ ńgbà ó bá kú wọ́n á pín, nígbà tó bá kú wọ́n máa pín. àwọn èèyàn wọ̀nyí wọn ò lè ronú pé ní gbogbo dúkìá táwọn ní yìí, billions of naira táwọn ní yìí, jẹ́ kí n tiẹ̀ lo owó yìí kí n fi lò fún apá kan àìní àwọn ọmọ orílẹ̀-èdè mi, àìní àwọn ìlú mi gangan, nígbà tó jẹ́ pé ìlú tiwọn gangan náà bẹ́ẹ̀ bá débẹ̀ kò ṣeé rí, ìlú wọn, títì ìlú wọn gangan kò ṣeé rí. ẹ wá sọ pé kí wọ́n á múwó wọn kí wọ́n fi tún ti orílẹ̀-èdè nàìjíríà ṣe. gbogbo àwọn àṣàkáṣà yìí ó jẹ́ àṣà tó ń tini lójú. ẹ̀yin elderly person tẹ́ wà tọ́lọ́run gbàṣẹ lé lọ́wọ́, ọlọ́run gbé àṣẹ lé yín lọ́wọ́ ń pé kẹ́ ẹ fi tú ọkọ̀ orílẹ̀-èdè yín, ẹ wá ń ṣílò, ẹ ń lùlù bámúbámú ni mo yó, èmi ò mọ̀ pé bí ń pọ́mọ ẹnì kọ̀ọ̀kan bámúbámú ni mo yó. ẹ yó, ṣé gbogbo fámìlì yín lẹ́mọ̀ tán ni? àwọn ìran yín gan ń ṣépè fún yín, àwọn ìran yín wọ́n ń ṣépè fún yín, ìran yín tí ò ráyè láti dọ́dọ̀ yín láti gbowó lọ́wọ́ yín ó ń ṣépè fún yín nítorí ìwà ìdá tẹ́ ẹ ti hù sílẹ̀, ìwà ìdá tẹ́ ẹ ti hù sílẹ̀ ó ń ṣépè fún yín. lọ́dún 1979 tí wọ́n ti tà wá fáwọn haúsá, ìgbà yẹn nìgbésí ayé àwa tá a jẹ́ ọmọ yorùbá ń bí tá a jẹ́ mẹ̀kúnnù, ìgbà yẹn ní ìgbésí ayé tiwa ló ti di nǹkan míì. àwọn èèyàn wọn yẹn tán jẹ́ ọmọ yorùbá ń bí tọ́jú oníjìbìtì yẹn àwọn ń rọ́wọ́ mú, wọ́n ń jẹ nǹkan tó wù wọ́n, wọ́n ń gun mọ́tò tó wù wọ́n. tẹ́ ẹ bá lọ bá wọn, tẹ́ ẹ bá lọ wádìí wọn wò, wọn ò ní iléeṣẹ́ hóró kan tí wọ́n dá sílẹ̀ tọmọ yorùbá ẹgbẹ́ wọn ti ń jẹun, wọn ò ní iléeṣẹ́ hóró kan tí wọ́n dá sílẹ̀. ṣùgbọ́n báwọn náà ṣe ń rówó, owó nàìjíríà ni, owó epo ni wọ́n ń pín mọ́ra wọn lọ́wọ́, wọ́n á sọ pé àwọn ti dolówó, àbí? ọlọ́run máa mú yín fún nǹkan tẹ́ ń ṣe yẹn. tó àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n, afẹ́fẹ́ ló máa ń gbé lọ, ṣùgbọ́n ọ̀rọ̀ tèmi sọ lọ́jọ́ tòní, afẹ́fẹ́ ò lè gbé lọ, tó bá sì máa gbé, ó máa gbé lọ sétí àwọn tó yẹ kí wọ́n gbọ́rọ̀ yẹn kan ṣiṣẹ́ lé lórí ni. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní wo àwa lórí ẹ̀rọ ayélujára, ẹ lọ síbi tí wọ́n tẹ subscribe sí yẹn, ẹ tẹ bọ́tìn bẹ̀, á gbé yín lọ sí notification bell, kẹ́ ẹ tẹ notification bell yẹn, kẹ́ wá bá wa like ètò wa, lẹ́yìn náà kẹ́ bá wa love ẹ̀, ẹ bá wa pín ètò yìí kó débi tó yẹ kó dé, ẹ bá wa sọ fáwọn tí wọ́n jẹ́ olórí mùsùlùmí káwọn náà kí wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára, kí wọ́n kìlọ̀ fún àwọn wọn ní tí wọ́n jẹ́ olórí wọn, àwọn aṣojú wọn lọ́dọ̀ ìjọba, àwọn aṣojú mùsùlùmí lọ́dọ̀ ìjọba nílẹ̀ yorùbá ń bì báyìí, kí wọ́n sọ pé kí wọ́n jáde lórí ẹ̀rọ amóhùnmáwòrán báyìí, kí wọ́n sọ fún àwọn tó yẹ kí wọ́n sọ fún, kí wọ́n kégbe légúnmí lórí pé kó má wàá dá wàhálà lẹ̀, gbogbo wàhálà tó ti dá sílẹ̀ nílẹ̀ wa ń bì báyìí kó wá kó gbogbo ẹ̀ kó kó kúrò. ìyẹn ni pé àwọn fúlàní tí wọ́n ti ya síbí kó wá kó wọn kúrò, a fẹ́ wọn mọ́, oníyàn ṣe, ọlọ́kà ṣe, gbogbo àwa tá a jẹ́ náà a kú àìbínú, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ tẹ́tí sílẹ̀ láti gbọ́ atótónu tá a ti ń ṣe ní àti nǹkan bí 30 ìṣẹ́jú sẹ́yìn. tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé, gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan, tẹ́ ẹ ṣẹ̀ ń wò wá, ẹ bá wa tẹ subscribe, ẹ bá wa love ètò wa, kẹ́sì bá wa like ẹ̀. ojú tẹ́ ẹ fi ń wò wá, ojú yín ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa, etí yín ò ní di, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò, tó bá sì kàn sàlẹ̀ àpò owó ló máa mú jáde lágbára elédùà. orúkọ tèmi ni Túnjí Àlàmú, Ìkòyí ẹ̀ṣọ́ ni mí, ọmọ adìílẹ̀ dógún, ó dìgbà míì.